Saheed mo ní kọ́ ó dá Saheed nìkan ló yẹ ká máa pè lórin torí pé ẹlòmíì ó kọ orin kalẹ̀ lárí ọ̀gá ńlá ẹlòmíì ó kọ orin kalẹ̀ báyìí kò ní tí ìpọ́dún kan ọdún méjì orin yẹn ò ní wúlò mọ́ ẹ wá wo iye ìgbà tí Saheed ti ń bá orin bọ̀ kò sí orin Dr. King Saheed Òṣùpá kan tẹ́ gbọ́ kò sí àṣàdànù ń bẹ̀ ó kọ fún níyàwó ó kọ fún níṣìlé ó kọ fún lọ́jọ́ bí ó kọ fún ẹ̀yà abínú ẹni ó kọ fún ẹlẹ́gàn ó kọ fún asọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dá èmi Saheed ló kọrin kan báyìí òun là ń gbọ́ bọ̀ nínú mọ́tò látó débi ó ní ẹni mojú sokùn ni ó máa ti tú ó ní ẹlẹ́tanú pẹ́ lọ́dàlẹ̀ abáfẹ́nijẹ́ tó ní lára ọ̀rọ̀ wọn kì í ṣe é kàn síra ó wá ní peter mọ́níṣe ní báńdù yẹn kọ́ra òun ṣe mí òun gbà mí kí la fẹ́ ṣe sí yẹn náà kéèyàn máa ṣe yẹn kó máa gbà yẹn sẹ́yìn kó lórí burúkú nù kí la fẹ́ ṣe sí yẹn náà ẹlẹ́lẹ́tanú pẹ́ lọ́dàlẹ̀ abáfẹ́nijẹ́ tó ní lára ọ̀rọ̀ wọn kì í ṣe é kàn síra ẹ wá gbọ́n tó wí bẹ́ẹ̀ ní ràbá yìí ó wá ní péyàn bá wá sọ́dọ̀ ẹ tó sọ̀rọ̀ mi láburú ó sì ń bọ̀ wá sọ́dọ̀ mi wọ́n sọ ti yẹ láì dá ẹ wá tẹ ẹ bá wọ ọdún tó ti kọrin yẹn kalẹ̀ tó ti gbé orin rìláìbù kọrin àbí tàbí rìláìbù náà ni ẹ wò gbà tó ti kọrin yẹn kalẹ̀ ṣé orin tó bá nà mu tó bẹ́ẹ̀ ni mu tó bọ̀ làmú ni tani ta láyé tá bẹ́ẹ̀ ṣe sọ́wọ́ sọ̀rọ̀ yẹn láì dá wọ́n ní ta làbá kò sí síbi ò bá so ló sí wọ́n sọ síbi iṣẹ́ asọ́fún kò gbọ́ asọ́fún kò gbà sọ́fún wọn sọ fún wọn náà létí pé má bàa tọ́ ọmọlàkejì ẹ jẹ́ oyè múra sí òsì ló ń ṣe o. Alájọ wa Dr. King Saheed Òṣùpá nǹkan mẹ́rin ọlọ́mọdé ò tọ́ sí. Àmín. O rò pé ṣàmì dáadáa ni o. Alákọ̀ọ́kọ́ ahrasakullahu min ashiya'i arba'a nǹkan mẹ́rin ọlọ́njọ́ nínú akéde máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ dúró yẹn gbogbo ẹ̀yin tẹ́ dúró ní ẹ máa bọ̀ àtẹ̀kánná ti pe president kò sì jáde wá dúró báyìí RMC dà Òṣùpá Alhaji Dr. King Saheed Òṣùpá òun gangan ni transformer tí gbogbo kálukú yìí tẹ múná lára ẹ gbọ́ ẹ gbogbo yìí lẹ wá múná lára transformer yẹn transformer gangan ni Alhaji Saheed Òṣùpá ti ń fa tí tá a máa múná díẹ̀ ṣé ẹ mọ̀ pé transformer yẹn ò gbọdọ̀ blow ọlọ́njọ́ nínú àánú ẹ̀ transformer Saheed Òṣùpá ò ní blow. Amina. Ẹ bá ṣàmì àdúrà dáadáa. Amina. Ìtẹ̀ ṣe yìí ni o, ó ṣe dáre o. Ẹ lè tí ì mọ iye tẹ́ ẹ ṣe ní sí. Àmọ́ ẹjọ́ dọ̀la. Kì í ṣe ọ̀la sátọ̀dé yìí o. Ọ̀la sátọ̀dé yìí kọ́ o. Ẹjọ́ dọ̀la. Ẹ wo bí ẹjẹ́ apára kọ̀ ká celebrate ọ̀gá wa. Ẹjẹ́ àforíkorí ká celebrate ẹni. Saheed Òṣùpá ti lórúkọ. Ẹ̀yin wá táàpù lára orúkọ ẹ̀ orúkọ Saheed Òṣùpá láyé wá fi ń pè yín sálàlà Saheed Òṣùpá nù búrẹ́dì Saheed Òṣùpá nù ẹbẹ̀dì Saheed Òṣùpá nù mọ́sá Saheed Òṣùpá nù akéde Saheed Òṣùpá nù RMC Lukman Banzire ti Saheed Òṣùpá. Jagun ńlá gbogbo agbègbè. Bàbá náà. Bámi tọ́jú písà orí orí sẹ́yìn tọ́jú sí pàwà bámi tọ́jú lábẹ́ gbogbo abẹ̀sán pátápátá òní túká. Èrò tó lọ́wọ́ tó rú ẹ̀kọ́ jùlọ. Gbogbo ẹni tó jọ́kù ẹ̀kọ́ ìgbà ẹ̀wá ìjọyọ̀ sí.
Alájà Sofia ìyá Kaola Americana máa bọ̀ lórí stage. Mo fẹ́ kí èèyàn ṣẹ̀mí lọ́wọ́ owó gidi. I seriously need a big money here for the starting. Sofia ìyá Kaola dà. Ẹ bá ń pè ọmọ mi kó máa bọ̀ sẹ́gbẹ̀ẹ́ mi bí. Ọjọ́ mú solókò Sofia dà. Alájà Sofia máa bọ̀ fún kíkí lẹ̀. Ó yá máa bọ̀ ìyá mi. Ó yá máa bọ̀ Sofia máa bọ̀ fún ẹjẹ́ ó gòkè. Ọlọ́run ló pé tiẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe ẹlẹ́ni òkè. Ò ní jábọ́ láíláí. Ọlá lẹ́wọ̀ wa Muhammad. Ẹ bá mi dá dúró.